ìgbàlódé ọmọ ọba Adéyẹmí Olúfẹ́mi aládé ò jẹ̀bi. Bàbá kékeré ló ń ṣọjọ́ ìbí tòní òpómúlérò ti Igboora láṣàkó òkú oríire àṣeyíṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe òní mọ̀yà. Ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba elétílu kára bí ajere. Bàbá wa Olúfẹ́mi aládé ò jẹ̀bi ọpẹ́ yìí o ọpẹ́ sì yọ Elédùmarè ọba ògo ọ̀gbàmùgbàmù ojú ọ̀run òṣègbàmù ọba mi tí ń dúró tini láìrò tẹ́lẹ̀. Ogbó kákáká mi bóun ṣẹ́ni talábàáhùn. Ogbó ìrakòrò mi bóun ṣẹ́ni tìgbínígbó. Ogbó láéláé mi bóun ṣàlógbó ẹ̀dùn. Bàbá kékeré ò ní mọ̀ nira o sì ní dẹni ẹ̀dá fẹ́tì ẹ̀gàn pé. Happy birthday to you ọmọ ọba Adéyẹmí aládé ò jẹ̀bi. Ọmọ òbí àlàdé ọmọ Asoroolu Ayinla ayégbóró ọmọ Adéyẹmí gbádégẹ̀ṣin aládé ò jẹ̀bi. O ní kọ́jú kú o sì ní mọ̀ nira o ní dẹni ẹ̀dá fẹ́tì ẹ̀gàn pé. Ó ti yá ẹ lọ gbẹ́nu dákẹ́ ẹgbẹ́ aláyọnu sọ. Ọba òkè tó ṣe torí ẹ̀wà fọ́kùkọ àṣírí ńlá ló jẹ́. Ṣé ẹni Ọlọ́run ti gbéga ní bàbá ọlọ́jọ́ ìbí tòní? Ó ti yá o ẹjẹ́ bàbá bo lórí ìrẹ́jọ́ o kiri ó lè sùn wá bọ̀. Ó kárẹ̀ ọmọ Asoroolu Ayinla arójòjòyè adélé tèjìtèjì ọmọ rere tí má ṣọ́ wọ mi. Aṣọ mi ò rí kí ni ìbáfọ̀ lódò. Ọmọ bí ó bá sáṣọ bí ó bá séjì gba ẹlẹ̀kẹ̀ onírúurú ìdí làbá máa rí bíi kókó bíi owó bíi kúrúnà bíi èjì. Ọmọ ẹlòmíràn bá bọ́ra sílẹ̀ àjọbọ ohun tó dá mi lójú ni ọmọ ẹlòmíràn bá bọ́ra sílẹ̀ ẹ̀ ti jọ̀màdò. Ọmọ òwúlà bá gbìyà ògbìdẹ òwúlà bá gbìyà ògbìlẹ̀kẹ̀. Ọmọ ọba Adéyẹmí aládé ò jẹ̀bi ìlẹ̀kẹ̀ kì í bá ní dékòrò òkú ọdún àbákò ohun tó dá mi lójú ni aṣọ ní bá ní lọ. Ọmọ èṣù yà sílé èṣù yà sóko èṣù ṣáájú kì í jọpẹ́ ti kẹ́yìn ò gbọ́dọ̀ jọ̀gẹ̀dẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ gbogbo kò lóore léṣù fi jẹ́. Ọmọ Àyìnlá tó láya méjì ní rògbàrògbà ọ̀kan ń rojú ọ̀kan ń ròfọ́ làyìnlá bá pè é tó rojú tì ló bá mú ẹlẹ́fọ́ lọ. Ẹ̀yin ló mú òpó kọ́rọ́bítí o ẹ̀yin ló mú òpó kọ́rọ́bítí. Òpó kájà kárọ̀yọ́ káwọ ẹni tó lọ́ba tó jura wọn lọ ọmọ òpó múlẹ́rọ̀ máa jẹ́ alẹ́ kan. Ó káre ọmọ ọba Adéyẹmí aládé ò jẹ̀bi ọmọ arójòjòyè ẹ̀yin lọ́mọ ẹkù tó ń fi torí ọmọ ẹkù tó ń fi tìrùntìrùn ọmọ ẹkù tó torí òkè wá gbẹnọjẹ lọ́wọ́ ẹni. Ọmọ ẹkùn ò gbọ́dọ̀ jẹ́rán ẹ̀kàsì orí ni wọ́n fi mẹ́rànjẹ nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ ọdẹ tó gbẹ̀ràn pa lọ́wọ́ òjò ọmọ òbí àlàdé ọmọ Asoroolu Ayinla ayégbóró bàbá Adéfẹ́mi Àyìnlá arójòjòyè ó ti ṣọdún èyí o sì ní mọ̀ṣì. Mẹ́bọ́dọ̀ ọdún ní sápẹ́rúwé ojoojúmọ́ ayé lórí táǹgbẹ́ bọ́kádà ó lé. Òkè òkè ń tàṣà mébí lókè lóṣù ń kọ́lé sí báàrẹ́ ni tó ní o má lo kádàrú òde ọ̀run tá a kọfẹ́ yóò jẹ gbá. Bá a sì rẹ ní àbùkù tó ní o má ṣe délẹ̀ kan ìlérí ń kọ́ o irú wọn ni kí wọ́n jì sínú òfin ìgbèkùn. Tó o bá wá ń gbóhùn nínú àwo ọmọ ọba Adéyẹmí Adédọ́gbọ́n Ìfẹ́olú àṣepa àṣàkó ló ní kí ẹ ónú okú oríire okú ayẹyẹ orí kádùn ọjọ́ ìbí tòní òní mọ̀ nira. 50 ọdún ó lé 5 lórí òkè ìpẹ̀kẹ̀rẹ̀ èmi kọ́ ẹni Olúwa bá dá sí ní ṣe lógo. Àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe òní fáìsàn lògbà. Bírú bá so láàlà ṣèje ìròkóso láàlà ṣẹ̀fà. Táǹgbà tèjìkún tó ní kẹ́rí máwòdù tòun tẹ̀rí wọ́jú ń lọ. Ọmọ ọba Adéyẹmí aládé ò jẹ̀bi agbágun lẹ́yà tí ń sùn bàbá dígun. Pèrègún etí odò lọmọ ọba Adéyẹmí atórúgbòkò tó ń gbọ́nẹ̀ kàkàkà. Àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe òní mọ̀ṣì. Tí wọ́n bá wá bí léèrè wípé ta lẹni tó ń kọrin ewì yìí ẹ jẹ́ kó yé wọn pábólúwájí yín ni. Ọ̀dọ́mọdé akéwì ìgbàlódé táráyé ń wí àjànàkú tó mi gbó títì láàjì.